Sister say we are booking our Edo ya. Wabedane o, wabo wow, wabisi o, wabe wina o, wabegbe, wabisi o, wabe owie, bebonu waye, wabavan, bebonu waye, wabota, bebonu waye, itu edo ya fefefe, waya re o, nado togedo, edo ya don ime, ogedo no ma, waya re o, wado de bama, mado togedo, eboni ere, osayama, obokin o, asewi, obokin o, ekenero wa, madegu wa o, ọdún yẹn ha èrè bọ́ bí ibà wà tiẹ̀ wò dúkẹ́ ní alárẹ̀ o ọmọ wàgíà nẹ́hùn náà yà sùn o nọ́jà máa sàdún bọ̀ wá sàdún ra sàdún mọ́ sàdún rìn náà wọ́n wọ́n ṣe dẹ̀nà gbéná wọ́n ṣe yàtọ̀ náà wọ́n ṣe ó sì bá kòkò wẹ̀ náà màrí màdó tọ́gẹ̀ do màdó ọ̀gá rè wọn màdó ẹ̀ ní wọn màyà ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ màyà wà tọ́wí mà. Magwa bongima magwa ti orima ore edo nebima weso saniraban ma uwe baba gede yodi ma
Eji mangu na kwa. Yogo dwanugi. Liyo boba o. Lise no wa mu dia kiru. Wobe gie manare. Wonya de. Wonya ge. Wonya da mwa. Wowe ma ebe. Worie tini man ma ya ti ebe. Ebe di ma we. Bando la mie. Ebe ni ma ilo na. Na ya fiangbe edone wo wa. O sado bwanu dazi. O sado bwanu dazi. O sado bwanu dazi. Egi nana kugbere o. Egi nana mwe o zanke ni we o. Egi nana ku yomobo o. O sado bwanu dazi la ho do pase yomen. Ebi ya fe de suwa ho no ya zagi nana wa. Bago boyo na ya diho wa be Jesu Christi. Ewa no iberi yeke ngunesu. No ho no mu ngunesu. Do ya gbalo wa no ya ti ya nguna wa. Ma bago boyo woni abedi Jesu Christi. Ubia ya fa him dare. Ne nguna wa meke na moto. Na do meke da be mie lemo mi wo. Na ya akun gwe kan na ya ro we kan. Eje o do wi o saloba no wodwa. Eje o do wi o saloba no wodwa. Eje o do wi. Ma emi abedi Jesu Christi. Do wi saloba. It's oya we isa o no sa ide han obokan o Kingsley Fiasoki obokan o wa ni ye rebe ni ro e kan ro wa obokan o Ibota Oghe Edo na kin o Ibota Oghe Edo na kin o Edo evening folklore gathering. Edo evening of folklore gathering. We gathered together this evening to do folklore of Edo, storytelling and language teaching and learning of Edo. Invite other people to join us. Today we continue in our Edo name drill. Today it will be part 3 of our Edo name drill. We would describe Edo name and we will ask that the audience would guess if they can guess the name that pertain to the description. So it's a competition. We are going to do it 7 times. Today is the 3rd one. We thank all people who have come. Stay put and call other people to join. Amen. Enie do na Giere. Are Giere na awe no wetamu. Agi wetamu. Mutabu we. When I Giere ni wetadu we they ogba. Then in way walking. Why tamu on your ogba. Do ma on your matamu. Wabege ya. Or tamu on your tie ogba. Do ma on your matamu. Wabe gbọ́n máa na we gbọ́ máa bá ma ya fẹ́ rẹ̀ o Oghe máa gẹ máa mi efe ebi Oghe màtàwọn náà mi náà bẹ ta ọ̀nà defi ọ máa bẹ gẹ yọ ọjọ́ wa bẹ sẹ́ ebi náà sáré gbọ́ máa wù náà ọ̀gẹ́ ní gbè wọn agbọ̀n ahọ́ ni àwọn fíẹ́ wìrì ẹ̀ yíyan bó sáré gbọ́ mi gbè wọ́ yíyan bó sáré gbọ́ mi dájọ́ mi gbè wọ́ nígbà gbọ̀n yà ahọ́ ni àwọn fíẹ́ èmi ni màá wọ́n yà ó ní afẹ́ wèrè ẹ̀ ní ayé lọ́dọ̀ kí n kọ́nìyàn mẹ́ lọ́dọ̀ kí n kọ́nìyàn ní mẹ́ èmi àná òwe nání ó sàlọ́bọ̀ ẹ̀yàn miẹ̀ bọ̀ ẹ̀yàn gbà mí gbé bọ̀ ó sànyà dẹ̀ ó sànyà wìnà ìgò ìwìnà màwìnà náà ìgò rọ̀ àmì mẹ́mí gò wọ̀ ìmẹ̀ zìgò yọ lùpẹ̀lú wá sọ hó náà yà ẹ̀ wà lọ́dọ̀ kí o zàn lókè àmì náà ó lọ́dọ̀ kí o zàn nà ẹ̀dọ́. Nedo no kiozan saloboa. O saloboa yan mien do. Yan ba mien bebo. O saloboa no dazi. O dazi no yagbon ki be mi. Wa ye o. No ga do we ai ma ye.
no get do get we. So nya wina. So we nya de. Ikina la se kana yina. So ba bondo e. Agbon ho ni ari awa yimabo. Nya mo zangyosa. Nya mo ginsan o zangedo. Nya de mo zangi me na wena. So ba ku. So ba ku we do wa hon ya. Aswan o. Aswan. Eni ha e magwalona. Maga Giere awin wete eni ha no we ya yige Oghe. Oghe na eni na no ye obasun e ma wa o na. Opa kan ba kan fodo ma ye obasun wo. Ya be tamu wa ba se ba. Eni ba no ka ona ro ki ba ipa ado aye oba oba ọba nya do ọba ṣàgbọn bẹ́ẹ̀ na wa na sùnwọ̀n náà àbáyé yìí ní ọba yọ wà mẹgbẹ́ o wà mẹgbẹ́ à àbí sùnwọ̀n o àbí sùnwọ̀n ẹgbẹ́ o time is 14 minutes past 1 hour àmà yà wọ̀ ẹ̀tún sàlùbọ̀ ọ̀rẹ́ o ìránṣọ gbìnà ọba èso náà gbìnà ogodua wete ni eni ha obehe ni wana na gbìnà dudaga ìránṣọ eni ahe ni ọwọ èèyàn gbìnà ọsà èso ìwé èèyàn gbìnà ọba èso ìwé èèyàn gbìnà ogodua bedio ma babana na wete ni ha no we no ye gbina so an eni ha obun o eni do dan ye gbina dan gbina ra ma bedio bi gbina osu we e ha we gbini ha we no gbina e ha we no gbina ba o wọ́n sọ wọ yẹn ìgbìnọ́sà èso náà bẹ̀ ẹ́ ìgbìnà ogodua wẹ́gbìn ní hábìhì náà yé ìgbìnà ẹ̀sùn ẹ̀ ìbáni ló wà tí yóò bọ̀ yọ o Solomon dẹ́bùdì ọbọ̀kìá o àdóge dàbí ọbọ̀kìá o Andrea Mato ọbọ̀kìá o ìgbìnà ọ̀kìá o gorí ọ̀kìá o. Eni ha nwe na gbina going oke oni eva gbina going oni ha oke o going oni na going okwa ato aboyo o going gone wa to aboyo o ma o na kesugi gege zebogima wa ge o zebogima wa eniyan o ma egbin nebo egbin ni du egbin akenzoa ìgbìnà wáyé ọkọ ìgbìnà ẹfọwẹ ẹdíndó ọgá ìmọ̀ náà gbẹ o àwọn ìnáyà gbẹ Andrea Mato ìgbìnà via òkè gbẹ ìgbìnà oṣù ọgbẹ bàwọ Andrea Mato ìgbìnà dù ọgbẹ àwọ kéésì ọgbẹ sọgẹ ìgbìnà via ọgbẹ ìgbìnà oṣù ọgbẹ ìgbìnà bá ọgbẹ ìgbìnà kẹ ọgbẹ no wa gbebo ni Kingsley idemudia igbiniki gbe igbina kenzo gbe ya man tada moragbon igbinigun gbegbe igbina via gbe igbina bia gbe igbina ba gbe o ide igbina sa gbe igbina ba gbe igbini du gbe idemudia na gbe igbina via ba wa gbe wa ya fe wa gbe pobo de bua
edo eru ana oge no edo ahe ya ahe ni ya niru yo nana we gbino sagbine obana eru ya yi yaka wa gbebe o igbine baba igbine yi eru ya obe de o ìyá jago wọn náà àwọn náà ènì náà tó pé nínú o ẹkẹ náà kà wọ ẹwọn hẹn ẹnẹ dẹ ẹyin náà mìíràn rẹ o ọmọ náà wé nẹ agbọn rẹ yìí tó àyẹn ọyẹ ọmọ náà wọ náà kà máa gbọn ènìyàn náà wọ agbọn rẹ yìí tó àyẹn náà yìí tó àyẹn wọ́n yà tó àyẹn hẹ. And I kid. When I went at Moggy to I know when at Moggy to I and I near and I did in 91. Hello, on I went at Moggy to I. But I am young where. The near in the young in the and then you're a wig and no pebble. Kena ka wo ha e bodo ina mi ni okpe ni no o we ga no pe bu e na mi ni e church member me ga no o we na mo ga itu ayen wa na to ayen he we to na mo ga itu ayen tunda bo working going okay o di va going ha Otoboyo going going gone. Oh yeah. Tom in your money like Maria Motua when I get to Anki en fait ko di agbin yin da yen ma ri agbon to a wa de o ge no a o ye ba ri agbon to a e ra be wa ki o mu wa e to ayen o ye ma ri agbon to a o pe ni no ma mi ni bi o be ai gbe agbon la ho okay do bi wa agbon la ho. Okay, ọbẹ kọ ẹ sọpọ ọmọ wa gbẹfọ ọmọ agbọn igi tu agbọn ọbẹ ẹwọn abẹrẹ bàbọ ọmọ wa gbẹfọ Andrea Mato ètò ayé ẹwọn agbọn ẹwọn àtàná ẹwà mi gbẹ o ọbẹ yẹn náà gbẹ ètò ayé ẹwọn agbọn Kingsley. Itu ari agbon okay itu ari agbon e wo ti agbon itu ari agbon we ya ide itu ari agbon itu ari agbon wa nu wa wata enwa ware ehia wa wata nu wa e han wa yo egbe enwa ware ya ni mega aka o Mari agbon to a wa to a Mari agbon to a akubade buwa o wa be yo na wa bi omo egbuwa adi wa mo ni na o baba o be de o iban se ni kaba o eni no ike iwe ba no ike ọba ayasun ya fefefe oko ọba ayasun wọn bá náà do eni lọmọdé ọgọ nọba ẹ máa he eni náà yà á da nọba ẹ máa he eni náà yà á ru ọba ẹ máa he náà yà olùyí nọba ẹ máa he wọn dọ ni eni ẹ do náà yọ ọba sùn ẹ ọgbẹ náà gbèrè wọ́n ti kà ọba ẹ wá rí o orí wà á rí ọ ni o rẹ eni ọba yẹn adùn tánà Gayo Adazena no guadreki
awe lare owi dieki dieki adazokpa na we larege egwe ariena runda ọba wa adazena n'ogwadweki awe lare owi rieki adazokpa na kama we larege egwa ariena runda ọba wa ho iwa tasu defo runda ọba ènìyàn wà ní nàìjíríà ọba tafo no ọba ayasun ya ọya rí ọgọ ọdún báwo ènìyàn ọ agbèrèǹgbèrè òtẹdó ya fẹ nù àgbẹ̀ ìlàrí náà rí ẹgbà yẹn wí ẹ̀rí ẹkẹ náà wẹ lárí runda ẹgbà rí náà runda ọba odòkì náà wí ẹ̀rí ẹkì yẹn wẹ lárí ẹgbà rí náà runda ọba ọkẹ o goyin ọkẹ ọ nìwé lọgọ wa ọkẹ kí wọ̀hẹ́ wà wọn náà goyin owó goyin ìbá goyin ìhá goyin ìná oho mwẹba ẹgẹdìẹ mwẹba mwẹ goyin oho ọba ẹgbọn wa abangbọn wa yìí yìí amagbọn yàrá mi nkwa abangbẹ goyin gone. Woo! Obaseki. Oh, oyin wawa. Gele Obaseki. Oyin eki. Na we láre egwari na. Munda ọba oseki. Oh! Pakubone do. Bí Obaseki ya fẹ́ mà ní bẹ̀rù wa o. Má bẹ̀rẹ̀ Obaseki. Abaigbe. Andre Abato Obaseki. Obey! Orí ẹ̀dọ̀ rà kí. Ọgbẹ́ o. Sọ́dọ̀ Dẹ́bùdá Obaseki. Ọgbẹ́ ìdè ọba bueki. Ọba bueki. Ẹ̀wọ̀n tàwọn iná o ṣùgbọ́n òkànnà ní màtánà ọba bueki Obaseki àná. Fẹ́dọ̀ Mọ́ragbọ̀n ọba ìṣàgbọ̀n ẹ̀rọ bangbẹ́. Mike Usara Obaseki gbẹ́. Adóge Obaseki gbẹ́. Ọbíàsógì ọba ìṣàgbọ̀n ọba bangbẹ́. Kingsley Obaseki àmọ́gbẹ́. Oh, yeah, 1, 2, 3, 4. Ariane, Oghe, Yama. Abato, Yama. Akubani, I know. Obaseki. Two way, and now, in your Baseki. Today, we don't have the. You talk about you don't want don't you give me no quoi Dr. Yeweka took on in Mama Yeweka America with Diana. We say a dog more a historian and kill why okay here. Away do Biado in your baba I ask when you now when ìwé báyìí ènìyàn bá ní ọba ẹ̀yà kan táwọn ọba ẹ̀yà sùn wọn wàyọ ní wà àwọn ayọ ní wà jùdẹ́ màá wà ẹ̀rẹ́ o. ọba rẹ̀ màá nà wàkà mẹ́rò ní ààrẹ mùhá ire ọba rẹ̀ màá nà rúndà
ọba ọba rịwana waka mebo ní ààrẹ mò hàn ire ọba rịwana rúndà ọba time for that my time wà the rúndà ọba ọba gẹ́gẹ́ wàgẹ́gẹ́ agbọ́n ẹ̀dọ́ ìró wà dẹ́gẹ̀ òtútù ọba rẹ̀ wà náà kàbẹ̀dó ní ara ìmọ̀ hàn rúndà ọba ẹ̀gẹ́gẹ́ o going owó going eva going eha o going ene ọ̀sẹ̀ nìkan ayé gbọ́n sí ene going ọ̀kẹ́ o going ọ̀kẹ́ o going gọ́ọ̀ ẹ̀dọ́ wàtá òmù ọba sohan wọ́n bẹ́ẹ̀ mi àtà ẹ̀ náà àkàmẹ́ ẹ̀ wò yá wẹ̀ ọba rẹ̀ wọn náà wẹ̀ dẹ̀ wẹ̀ mú hàn rúndà ọba rẹ̀ wọn wẹ̀ rúndà ọba sohan náà ọbí yà sí o hìn àní Solomon dẹ́mùdíà ọba sohan bẹ́ẹ̀. Andre Amato ọba gboriri ọta náà ọba gboriri pípẹ́ ẹ̀ ní Magwalona Adóyè Dẹ́bì ọba sọ wọn gbẹ́ o Michael Saga ọba sọ wọn gbẹ́ o Andre Amato ọba sọ wọn gbẹ́ òbóbọ̀ wa kò bẹ́ẹ̀ kú wa ọba sọ wọn ebi wọn sọ pé ọtí ọba sọ wọn rẹ bọbọ òkè náà ebi wọn sọ pé àti ọba sọ wọn magba yezukú ẹwọ wẹ ní sí máàkì ní àwọn iye ní àwọn abẹ ọsẹ náà ni okay kí ni wàá wà wọn náà kí o na gbọ̀nyẹ́ wà wọn náà lẹ́yìn ọba rẹ náà oge n'ebo mẹ ebo oge ẹ̀bù ọbẹ̀he mẹ ẹ̀bù ọbẹ̀he tùpá ọba wà mọdẹyẹ oge n'ebo mẹ ebo oge n'ebo ọmẹbo ọbanya oge n'ebo mẹ ebo oge ẹ̀bù ọbẹ̀he ya ọbẹ̀he mẹ ẹ̀bù ọbẹ̀he ya tùpá ọba àwíyò oge n'ebo ọmẹbo oge ẹ̀bù ọbẹ̀he ẹ̀bù ọbẹ̀he ọbẹ̀ mẹ ẹ̀bù ọbẹ̀he oge London mẹ London oge Japan ọmẹ Japan oge Australia mẹ Australia the number in to time wow going amami lo yimi o àwọn amu ya aya ma ti yimi edo wari yo boyo oge nebo mebo oge na ika aba meka aba oge na nene mi me nene mi oge abo bi mebo bi ọba going owó going eva going eha wataboyo wa edoriro wa yobore going ene going go taumu ọba medo ogerebu ọba ogerebu oge ọba wee mee oge wee ha gbara medo ọba medo no aigbe Andre Amato ọba so
So madam the Obamedo bell and the Amatu Obamedo bell Jamudia Obamedo bell Saga about Obano Saga Obamedo bell ide Obanya Obiasugi Obanya Obamedo no Bobo okay, I'm ready to say Obamedo of Benin. We have there American Obamedo of Benin. I mean, we do here. I'm born and do it. I will but my dog couldn't do one and say, a man so be holding as the Iowa in my book. Sabaku, Sabaku, I'm very cool. Okay, what time will obey you all about you know. Imamanado where a door is shagmo. Chokpan Obanya Edo Tundoni Oba wa. Oh, while very. Mamanado where a door is shagmo. Ah, Chokpan Obanya Edo Tundoni Oba. Mamanado Obita where Oba Edo is shagmo. Lukuma we Banyado. Edo no shagmo. Oba nya do ni ha. Oba ye. Going what? Oko. Idea gani aye o. Going owo. Going ba. Oh. Edo shagmo. So kun Banyado. Oba no nya do oh going going ne oh man rehola no maria na oh no maria na oh abia go maria na going na going is going go no Oba Isiagbon. I do anything, Manado we Edo Isiagbon. As a point Obanyado. Who done the Oba Isiagbon? Are you are Obia or CER bring on it Oba or Isiagbon. Oba Isiagbon. I bay. Idomodia, Oba Isagbon. Obey! Andrew Amato Oba Isagbon. Obey! I hear a booking of Oba Yanto, Mala. Maragmon, Oba Isagbon. Obey! Adobe, Oba Yan Madifio. Oba Isagbon, no. Oba Isagbon. Wakubonia, Abo coin, Wahia. Abo coin. Oba Yazoo. Obedo. But you talk about your ego working. Agare izomo. Bon Odoma Igie. Agabo wa. Efe wa Odoma Igie. Sopa Agadugie. Vegwa. Oba wa. Agarizomo. Mo Odoma Igie. Agabo wa. Emefe owa Odoma Igie. We ba ndege. So agare Gwadugie. Oba Okova. Beta mwana. Arizomo. Omodo wa gie. Igie no.
I be bowa a full wa odoma a gear. What do I get? Ah, big away. Odoma get. I do give a gua. Oba. Oh. Going Oghe. Going Eva. What you know why my hand wow. What my Italy? Going going on a way we say going in hey wabuya re going is gone are gwa dugie gwa oba dugie oba dugie izomo omonzugie owa do wangie are gwa oba dugie obi adi igi oba dugie aigbe Andre Amato Obadigio obey Marco Saga Obadigio obey Adoge Obadigio obey Banyongi Demundia Banyongi Ide Obanyanto Igie Mondegi you have to follow the trend Igie Obondo Wagie Owado Wagie Obadio Gie I mean Akubani anogba ho. Ele no obadi ge. Eni oba yakin o. Abekin obe de o. Gege. Mo o. Eya se rien gbete man. Agmo isi raba kulo. Esi ra ede. Runda ọba ṣòkú àgbọn sì ra bá kùlò ẹ sì ra èdè rúndà ọba ọbọkàn o sista ìjàtọ kó yọ òdòdó bàmá o ẹni màgbọn o màá gẹ o ta do atamu. Eni ọba mawaya bụ na o agbọn sira ọba kulo ewe sira ede runda ọba agbọn sira abade runda ọba esira agbọn sira ọba kulo esira ọba de runda ọba goyi owó goyi eva goyi eha goyi ene goyi nsan goyi gone dáhùn ọba dágbọn yìí ńlọ ní agbọn síra ẹ kúlò ẹsìrà ẹ dé ń dá yàn dá yìí ènìyàn o àìgbẹ ìdè hàn ọba yàtọ̀ ẹ o àdóòrè ọ̀wọ̀ bàbá ọba kẹkọ̀ọ́ wọn gbìn ìdẹ́mùdí ọba yàtọ̀ ẹ o ẹ̀dọ̀ Andre Amato ọba ìṣàgbọ̀n ẹ o ẹ̀dọ̀ ayẹ ọba ọ̀dìàn ẹ o òun dá ọba dágbọ̀n yìí ènìyàn o bàbá yẹn hàn dẹ ìsọ̀sì mi ẹ̀dọ̀ lọ́nìí bàbá ni ènìyàn rẹ̀ bá ọ̀rẹ́ èdè o ọba dágbọ̀n yìí ní kí o ọ̀rẹ́ èdè o ènìyàn bá ẹ̀yà kí o ọ̀bọ̀ wá rí òfin wá rí ọ̀dọ̀ gbẹ̀ agẹ́ o adé agẹ́ wà ní wàá ọ̀dà o ọ̀rẹ́ ẹ̀yìn mi wàhùn ọ̀rẹ́ ẹ̀yìn mi ayé ọ̀rẹ́ agbọ̀n ó sà
ọkàwé ẹ̀yìn mi ṣùgbọ́n ọba wà ọ̀ràn ẹ̀yìn mi ayé ọ̀rọ̀ àgbọ̀n òòṣà ọkàwé sẹ́mi ẹ̀yìn mi ṣùgbọ́n ọba wà gẹ́gẹ́ náà ta okay ayọ̀ á ọ̀ràn ẹ̀yìn mi ayé ọ̀rẹ́ àgbọ̀n òòṣà ọkàwé ẹ̀yìn mi ṣùgbọ́n ọba wà òòṣà ọkàwé ẹ̀yìn mi ọba wà. But you body o can you know what? Osaka baby. Going over, going eva, going ha, going going. Going, gone. Woo! Tom. Ọba kàbáyé. Gẹ́gẹ́ ọ̀run rẹ̀ yìí ọ̀sàkà kàbáyé agbọ̀n ọ̀rọ̀ rẹ̀ ayé ọmọ ẹ̀ ọ̀sàkà bẹ̀rẹ̀ yìí ọba náà kàbáyé. Ọbịa ọkị ri anyị ọba kàwáyé àìgbè not my day ọba dìgẹ n'aka gbẹnìgì andré amato ọba kàwáyé ọgbẹ o blessing ayé ọdún ọba ọdún Michael Saga, Oba Aye, okay, Ohiaibo, Oba Kavaye, Oba Oka, and now Baye. Some of them, yeah, Oba Yagmon, Eldo. Blessing Aye, Oba Kavaye, Bay, yeah, if I bet, Okobonia. Hey. Oh, wow. Yeah, do. Hey. Obedo. I can't go. When Osana Uyi, Area Oghe Uyi, Area Iduma Uyi. Èrè ọba wà kó ọ́nìmí lọ́gọ́ àbẹ̀wò àtàfọ́nà wẹ́nẹ̀ ọ̀sàmọ̀ wúyì èrè ògè mẹ́wúyì èrè ìdú mẹ́wúyì èrè ọba ọmọ àtàfọ́nà ẹ̀ àbẹ̀ yóò wọ́n ni ẹgẹ́gẹ́ o gorí owó. Going Eva, going Eha, going Eden, going Isen, going gone. Taubum Obama Uyi. Ìgbèrè àgbọn Obama Uyi. Anáwó gbẹgbọn wẹ́n máa yàgbọn ọba wọn yìí. Lórí nígbà wẹ̀ Eva. Arigbe. Adore ọba wọn yìí gbẹ. So madam dia ọba wọn yìí gbẹ. Okay, gbẹ. Friday ọmọràgbọn ọba wọn yìí gbẹ. Blessing ayé ọba na yìí gbẹ. Bankagbọn gbẹ. André Amato ọba wọn yìí gbẹ. Yẹn hẹ wa gbẹ. Wàgbé náà gbọ́n hẹ́ ọba wọn yìí lóhùn gbọ́nfò ọba mẹ́ẹ̀ẹ́ uyì ọdún àwọn gbọ́nfò náà wọ́n náà kẹ́kẹ́ náà yé ọba mẹ́ẹ̀ẹ́ uyì
When I actually man I think ọba wọn yìí ọba wọn yìí ọmọ agbáfo ọba náà yìí ẹ wà náà yẹn hẹ wà mí àpòbọ ní àyàfẹ wọn àtàdán ọba wọn yìí ọ̀nà náà ọ̀dìyàn gbé ọ̀dìyàn gbé eva màgbà lọ́wọ́ náà eva ni ọwọ́ ya sí ìdíyàn kàbọ̀ òru yóò wà mí ẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ wẹ́nà òkun pọ̀ lọ èrè àgbọ̀n pọ̀ lọ èrè ẹ̀dọ́ pọ̀ lọ èrè ọba wà nà ukwu wà ọ̀dìyẹ̀dì ẹgbẹ́ kó ọ̀dìyẹ̀dì ẹgbẹ́ wẹ́nà òkun pọ̀ lọ èrè àgbọ̀n pọ̀ lọ èrè ẹ̀dọ́ pọ̀ lọ èrè ọba wà nà ukwu wà. Ọ̀wọ̀n náà máa hàn náà òkó máa fi hàn yìí àáfi hàn yìí eva gbà lọ́wọ́ náà eva èrè ọba wà náà wà. Goyi owó goyi eva goyi ha dẹ́nu wáyé mi kẹ́bọ̀ náà yìí goyi ene goyi ise goyi gone ọ̀dà ńlọ́gọ́ àwọn àmú ìrẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́ máa rẹ̀ lọ́gọ́ yẹyẹ bẹ́ẹ̀ ni ẹ̀kú pọ̀lọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rí ọba pọ̀lọ́ ọ̀nà ìnúkà ọba pọ̀lọ́ ọ̀nà ọ̀nà mànẹ́dù tí ẹ̀ ukwu àpọ̀lọpọ̀lọ̀ ìyá wàdágọ́ ní ẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀ wàkúgbà òkútọ̀ ìyẹ́dù wàkúgbà òkútọ̀ ọba pọ̀lọ̀ ọba ukwu àpọ̀lọpọ̀lọ̀ omi ẹgbẹ́ ní níbi ọmọ èyí ẹ̀dọ́pá náà mi ọ́ àìgbẹ̀yẹ Solomon dem ya ọba pọ̀lọ̀ gbẹ́ ọdún n'ụka ọ̀rọ̀ gbẹ́ adóri ọba pọ̀lọ̀ gbẹ́ Andrea Amato ọba pọ̀lọ̀ àpọ̀lọpọ̀lọ̀ ọ̀yà ẹ̀bọ̀ gbẹ́ ìjọba náà ọba pọ̀lọ̀ nọ́kẹ́ náà àpọ̀lọpọ̀lọ̀ Andrea Amato ọgbẹ́ Fred Moragbon ọba pọ̀lọ̀ àpọ̀lọpọ̀lọ̀ gbẹ́ Osaga ọba pọ̀lọ̀ gbẹ́ n'ụka ọ̀bọ̀ jẹ́mùdíà ukwu àpọ̀lọpọ̀lọ̀ gbẹ́ blessing ahi ọba pọ̀lọ̀ àpọ̀lọpọ̀lọ̀ gbẹ́ ẹgbàtọ̀ ọba pọ̀lọ̀ ukwu àpọ̀lọpọ̀lọ̀ gbẹ́ adówe pọ̀lọpọ̀lọ̀ àpòbọ́nẹgbẹ́ àpòbọ́nẹgbẹ́ wàyà ìrẹ́bà náà òyà wàá máa ukwu àpọ̀lọpọ̀lọ̀ nini ami bi obe wow ami bi obe ye obe de o de ke ha aiva ke ga to boyo ge o aze boyo nize boyo aze boyo ge o kingi Oghe ebo ekwini Oghe ebo Hamalek Oghe eju ya ene ju ṣùgbọ́n ọba wà kàbọ̀ ìwé dì mí o ekingi Oghe ebo ekwini Oghe ebo Amaleki Oghe eju
ṣùgbọ́n ọba wà. Oko ẹ̀ àtàìfò náà ẹ̀ tẹ́wọ́ àmà wà ẹ̀fọ́. Ṣùgbọ́n ọba wà. A kingi Oghe Igbo. A queenie Oghe Igbo. Amaleki Oghe Eju. Ṣùgbọ́n ọba going owó going Eva going Eha going Ene going Ise going go. Woo! You don't know terrible. Ọba Oghedo. Why would actually go Ọba Oghedo? Ọba Oghedo. King Oghedo. Queen Oghedo. Ọba Oghedo. Ọba Oghedo. You don't know. Adowe Dabi. Ọba Edo, wọ́n máa ń gbàgbọ́n, mo tí wọ́n. Wọ́n tí a máa tó ọba Edo, wọ́n máa ń gbàgbọ́n. Friday ọmọragbọ̀n, ọba Oghedo, ọgbẹ́ ìṣòwà. Mike Osaga, ọba ọ̀rẹ́ Edo, Oghedo. King Oghedo, Queen Oghedo, ọba Oghedo, mami. Mike Osaga, ọba Oghedo náà. Solomon Demudia, ọba Oghedo, ọba Oghedo, ọba Oghedo. Bẹ́ẹ̀ má gbẹ́ fún ìrìnà kékeré. Ọ̀pá wà náà one day name or any no ọba Oghedo. Bless you, I hear ọba Oghedo. Andrea Manto, ọba Oghedo. Ọ̀pọ̀bọ ní àyà ní bú wá gbẹ o. Ọ̀pọ̀bọ ní àwọ̀. Ẹ̀wọ̀n ta ọba Oghedo. Ẹ̀bùn ní kẹ́ra orin à. Kéèyàn ní àwọn yẹn ní Nàìjíríà ò hàn mágún ẹgbẹ́ náà làdí à. Rúdà máìkì náà yàbẹ̀ yín ara yìí. Wọ́n ti náà bẹ̀ yín ara yìí. Aláìrẹ̀ náà ṣùgbọ́n níyà. Nene Oghedo nene. Sọkún màá dùn ẹ̀ wọ ọba Oghedo. Ọbẹ̀ àkíyàwó ọ̀pá ìkẹwà gbọ́dọ̀ náà. Ọ̀pá ìkẹwò. Òkó òbí mà dá ẹ̀ náà. Ẹ̀bù èso yè òkú kébè ìgbìn n'agha. Ẹ̀bù èso yè òkú kébè ìgbìn n'agha. Ṣùgbọ́n ọba àrègìnà Ẹdó rúndà ọba ẹ̀bù èso yè òkú kébè ìgbìn n'agha. Yàgà hùn nà yìí gà ẹ̀ arúọ. Ẹ̀bùsọ̀ yẹ òkú kébè ìgbìn n'agha. Ṣùgbọ́n ọba àrègìnà Ẹdó. Ọba àrègìnà Ẹdó rúndà ọba ọba àrègìnà Ẹdó rúndà. Ẹ̀bùsọ̀ yẹ ìgbìn n'agha. Ẹ̀bùsọ̀ yẹ òkú ọ̀gá. Ṣùgbọ́n ọba àrègìnà Ẹdó rúndà. Àríyàn ẹ̀ kó gorí owó. Gorí Eva. Gorí Eha. Gorí Ene.
going, iṣẹ́, going, gone. Okay. Ọba Agegina-edo, Runda, Ọba Uyedo, Ọba Uyedo, Obi A, Oi Uyi Edi O, Ọba Uyedo. Woo! Aigbe. I don't know. Ejato Ọba do yagan LL. So madam dia Ọba ayagan LL. Andra Mantu Ọba do yagan LL. Kada Moragbon Ọba do yagan LL. Adore Ọba oyi ya bo adore o kekere no gbefo. Makosaga Ọba Uyedo. Gbe! Makosaga gbe Ọba Uyedo. You know Ọba Uyedo. So madam dia Ọba do yagan. You know where do yagan. Kunda maka everything and where Ọba hebodike yagan. Uyi Ọba Agegina-edo. Hunda Ọba Uyi Oghe. I mean Ọba Agegina-edo. Hunda Ọba Uyedo. Orun pagbe Makosaga Papopone. Woo! Makosaga wa ma o ko na do gbo wan re wo. Ndo gbo wan re wo. Ọpa na ike. Ọpa na ike. Oba wa da o. Okay ba what to da. Ọpa na ike. O ma ese one hour ma tun o. Ono na ami wa no ma ona. Yan okeke. Yan iwe kwere se. Ota na no ebo. Aga o. Ọba we no. Ko Umenwa, our no menwa. Umenwa say a saucy. Ona we osahon. Wakuda ho. Umenwa say saucy. Ona we osahon. Orise ogwedion. Ona we ebohon. Ohuna. Orise gwa. Ona we Ọba Umenwa no enwa eyin wa lo. Orise sosi. Ona we osahon do dage Orise ogwedion na no rigwe ona we ebohon oko Orise gwa egwoba ona ewiyan ibe Ọba Umenwa no ona fi ni e we de eni no fi we de na wa defio o defio it's so you know we osahon e we talk you know we say good job what we what I buying but we want booking about oh it's a good ya boy we aquí going eva going ha going then going sir going go Ọba ahụ no osa ahụ ebe ahụ osegwa na wi ọba ahụ I gbe Elizabeth Omoyegi obogan o ba mejagi ni wa ko yo okay Rose Ejato Ọba okay Ogbe uma ya uma gwa gbon kankan Ọba hon Ogbe uma gwa gbon kankan so ma dem di aba hon you know Ogbe
Elizabeth Mogi Oba Hon Bay. Adobe Oba Hon Bay. Andrea Mato Oba no. Oh, Oba no. Oba Hon no Andra. Oba Hon. No. Those are Gato Oba Hon Bay. Andrea Mato Oba Hon Bay. You need to yak my book. Oh, Marina. Oba Polo. Oba Polo. Makusaga Oba Hon. Yanni Bewabu, if I ina ise iha iyo wagbe obubo yaba okubone oba o okubone gwa okubone do weyo okubone keniro wa ni jima Kubana iyo guman magbawi na ebina na hefe uyo salubwa akubonu saluba no nya de no nya erunwa no nya wiya wow iwani mana tafo na oriendia gbe o oge na wakabo wonye mami in mahi mate ya ni babu sawido che ha ka mate o ba me no wabun wa ya ni re do gba gogo wa wese ni oba ariogo na o ni oba ayaku ni oba ache kwa ba nu ye do ye wa ni ogo do ye ima ya nwa gbe ma ni bi do ma ya nwa gbe manade owi we Ibota ugbo odo ni gbangba mani ye de rodo mana we ma ebi oba ni ma fun ma be do ma ya nwa agbe yo salogbo we do ya no wa mu enyo ba gboto anyunyu me no ma we nwina no ma to no ma so about the ba ma ya se wa we say wa ko boyo wa we say ada he won pa o emi na omu ori o na tamuwa ma wuwa ogba wu ni na pe ha bu ki o me egi no na ma ke awe koko we ni na o saro gbadun dazi yan be ri ege ni ma ri de ni ma ya awe o saro ba we yi bo ni ma we ma de we bo ma do chibe ma be chibe na mana ebe do su anwe na ezuku na yona ebe na china ebi ya awebo emi na awebo okeke na do ya do lagbon yi eri man ke bi yi ma di masuku ni ma ya awebe ebe ma awe ni ma do ya do le gbi ma do lagbon yi obere ya ebe na we e ta wo e kwa awe no mi no demu obi na ya awu are mi we e to wa na ku ma mo bo ebe ma we amobo ya we mi so pon ebo ya mama mi even ma we na mama ma ya we mi ara tie la dia o me no no ma even me we bebe we bo na e me do ari la dia we wana ni ma do ya yobo na ibudo redo ibudo ogio na musa ibude e ma do ya gben na edo na gben na tie irun na iwasu ni ma wa ebe na ma we be ni be wo no edi be won so ba on pero no emi ya so bo nya de o de mi ya so pa no ma ipegbe na even so nya do afi emi so ma wo na dan we wana na ya we emi na ya ma do emi ibute o salobwa na ya ma bi o salobwa emi na afi e we de bi obe o bi obe na ya mozang gogi amen na ya mozang salobwa na ya mozang edo ewi ni of di masuboloko ewi ni ya we bude en ma ya we bude ogo gi ohunsa ban so ya afi e we rie na ya mozang gewa mozang edo mozang meno we na mozang salobwa ewi no salobwa be wona eso si o gi we ni we no salobwa ya ma wona
Usanya de yo nya yi enwa yo nya yo. Igbe iwe ri o otima o mamu nya salu babo. Ndo so banya de. Wa ya we se ngana ro wa ese mi ayo wa de ba ma ya we kan. Tuku ma emi ma u. U yo salu banu dazi no yagbon kiwe yin. Obe kende enwene de no de o. Abi ade ma do we ibude oredo. Ibude ore ohunsa. Wa fe ko wa fi moto wa fe ko fi o. Wa yin keke wa fe ko hin o. Wa we baba do wa we yeye do wa we ya do. O yin no mama ana o. Emi ya fe ma mi akomo to bo o. Ìṣẹ́rẹ́ ní Jésù Kristi ìṣẹ́ ọba ẹwà ìrànrẹ́ kété rẹ̀ dọ̀ ọ̀rá tọ́ ìpẹ̀rẹ́ kété ẹ̀rí ẹ̀rá máa ń wá ìrá máa ó yẹ pẹ́ ìwọ̀n dúkìá ọba yìí ló bọ́ èfó ọba àtọ́ ọ̀pẹ̀ yìí ìṣẹ́ ọba bá.